ti di mímọ̀ báyìí ìgbìmọ̀ ẹgbẹ́ tí ń darí àwọn olórin níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ olórí ẹgbẹ́ olórin ní gbogbo orílẹ̀-èdè Benin lápapọ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ ANCCTB eléyìí tí ó kó gbogbo àwọn ẹgbẹ́ olórin pọ̀ ní gbogbo orílẹ̀-èdè Benin ọ̀gbẹ́ni Hunti Kiki Jean-Pierre ló fi ẹsẹ̀ kan délùú Ìpòbẹ láti wá ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ náà ìgbìmọ̀ ẹgbẹ́ tí ń darí ẹgbẹ́ àwọn olórin níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ eléyìí tí wọ́n sì ti lo ọdún 3 gbáko lórí àga ìṣàkóso ọ̀hún ọ̀gbẹ́ni Àbáyọ̀mí tí gbogbo yìí mọ̀ sí Azeez Amao ló darí ẹgbẹ́ náà fún odidi ọdún 3 kí ó tó di pé wọ́n ṣe àtúntò ẹgbẹ́ ọ̀hún lọ́jọ́ 9 oṣù 9 ọdún 2022 tá a wà nínú ẹ̀ yìí olórí ẹgbẹ́ ANCCTB ṣe lálàyé bí àwọn ìgbìmọ̀ táwọn fẹ́ yàn sí ipò ní ìsìn ṣe láti mọ̀ wípé iṣẹ́ làwọn ń bọ̀ wá ṣe ìgbìmọ̀ náà ó sì láti mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn olóhùn kò fẹ́ ràdòràdò nínú ètò tó wà níwájú wa yìí nítorí pé ìjọba àpapọ̀ ṣetán láti dáhùn sí ohun tí ó ń lọ láwùjọ àwọn olórin nínú eléyìí tí wọ́n ti yan ọ̀gbẹ́ni Bámitẹ́fà Alábí Eugène tí gbogbo èèyàn mọ̀ sí Adéọmọdé gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ náà àwọn àyè tó ṣe pàtàkì nínú ètò ọ̀hún ni wọ́n ti yan tó ti darí ẹ̀ka kọ̀wé àgbà fún ẹgbẹ́ ọ̀hún látìgbà tó ti pẹ́ láti padà sí orí iṣẹ́ kí ó máa bá lọ ọ̀gbẹ́ni David Ọláléwájú tí gbogbo èèyàn mọ̀ sí Blessing ló bá ikọ̀ oníròyìn ojúlẹ̀ṣẹ́ Sọ́lọ́ TV sọ̀rọ̀ ẹgbẹ́ láyè tó ṣe lẹ́nu pa gbóngbóng wa. Ìlérí mi fún ọmọ ẹgbẹ́ à ń kó lè lérí kan léhìn Ọlọ́run àdúrà ní ìkan fún síwájú wọn gbogbo ẹ ó mọ̀kẹ́lẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mọ̀ndàtì tán yé àtọ́gbé yìí á yàtọ̀ sí rere àwọn ẹ̀hún mèremère yé àkóónú oore ọ̀fẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àárí nọ́nà ìmọ̀ndà tìtàn yé àmúyẹ. ọ̀gbẹ́ni Kọ́láwọlé Àkàdé ṣe lálàyé pé ayé àwọn bẹ́ẹ̀lẹ̀ òbí arédè nítorí pé ọkọ̀ ẹgbẹ́ ọ̀hún kò gbọ́dọ̀ tó jó àjórò ẹ̀yìn. bí ó tọ́nà àdúrà mi Ọlọ́run kò fún wọn ṣe wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ pàṣẹ àkọ́bá ṣiṣẹ́ àkìlọ̀ wájú ọ̀nà mọ́ ṣiṣẹ́ ni mẹ́kọ̀ọ́ bá ṣiṣẹ́ wọn kò lè jà fẹ́tọ̀ wọn. Adìbòyàn tuntun tó ṣẹ̀ṣẹ̀ gorí àga ìṣàkóso ó ṣe lálàyé fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV nípa ohun tí ó ń gbèrú ẹ̀. ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò dá gbogbo wa kálí kó fún mi lé agbára àti ẹ̀mí ọgbọ́n àti tòye èyí mọ̀ fún darí ẹgbẹ́ náà láàrin wọn bá bẹ́ńtẹ́ yàn fún wa fún gbogbo oore àti pàdánù ẹ̀ láti ọdún pípẹ́ wọn Ọlọ́run kó bá wa dá a padà wá. fún ìtẹ̀síwájú ní kété ìgbà tó gba òpá àṣẹ ọ̀hún láti máa darí ẹgbẹ́ náà ìpè tí wá lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ olórin láti ṣùgbà ẹgbẹ́ yìí torí ẹgbẹ́ wọn ni kí ìjọba kó sì lè bójú àánú wò wọ́n lẹ́nu iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Kàásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Wàsíù Adédèjì ló gba àwòrán sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.